There are from 36 states of Nigeria. Women in aviation. Father, in the name of Jesus. Father, in the name of Jesus. Father, in the name of Jesus. We give you thanks for today. The day that thou, the Lord has made. We rejoice and we're glad. Lord, accept our thanks in Jesus' name. Thank you for our KBC, our Baba, the Olubadan of Ibadan land, His Imperial Majesty, Oba Rashidi Aluolula Doja, that I call with honor and reverence. Thank you for preserving him till this hour. Thank you for making him to sit on the throne of his forefathers. Receive our praise in Jesus' name. Amen. We pray, oh God, that during his tenure, Ibadan will grow and advance in wealth, in honor, in glory, in influence more than ever before. In the mighty name of Jesus. And we pray, God, will preserve our King and make him to live very long, to reign for a very long time in good health in the name of Jesus. Amen. And the event of today, we sanctify it to you and we declare this meeting open in the name of God the Father, Amen.
In the name of God the Son. Amen. In the name of God the Holy Spirit. Amen. In Jesus' mighty name we pray. Amen. 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 Somebody shout hallelujah. Hallelujah. Your Majesty, thank you. The Women in Aviation. The next program is yours. And we have got a very tight schedule in the palace today. And we want you to make your presentation. I'm coming over to you. Okay, you can come over. The president. Women in aviation. Inspire. Can we do a standing ovation? Thank you. Women in aviation. Engage, inspire. The Imperial Majesty, sir. On behalf of women in aviation, we actually met yesterday. We are presenting this award, Royal Excellence in Aviation Development Award, to Your Imperial Majesty, Oba Rashid Ladoja Oluibadan of Ibadan. Akọni ilẹ̀ Yorùbá lókè Ìbàdàn Adéwọ̀lú ẹrù Sàmárù ti zẹ́wọ̀lú ọmọ Olúkò ọmọ Ayaba aláìlú ọmọ alẹ́tẹ́tẹ́ tí mo mú jọba kábíyèsí lọ́dọ̀ bàbá mi ọwọ́ kan òwe ọwọ́ kan ẹ̀gúsí aláìlú orí lágbàtẹ́ aṣọ ọrùn lágbàtẹ́ ẹlẹ́kẹ̀ Adéwọ̀lú Ọládọjà Ìbèbèdí Ìbísúgúdú lóbìnrin gbàtẹ ọmọ sí ọyẹ tọrọ rárá ọrẹnu ọgàn ọlọrẹ abc alátàrílágàjì tí mẹlọdẹ sálùkọ Adéwọ̀lú èmi ò sọ Olúkò pẹ̀lẹ́ ẹni ọba sọ Olúkò pẹ̀lẹ́ Ọládọjà máa lọ́wọ́lọ́wọ́ wọ́n sọ Olúkò pẹ̀lẹ́ èyàn tó bá sọ Olúkò pẹ̀lẹ́ eléyìí ni ọmọ ọkọlé wọ́n sọ Olúkò pẹ̀lẹ́ Adéwọ̀lú ọmọ arùsà èyàn tó sọ Olúkò pẹ̀lẹ́ eléyìí ni a máa bímọ a máa ṣòwò a máa jèrè ṣebí ní ọ̀nẹ́nẹ́ oyè àkọ́kọ́ tí Adéwọ̀lú yóò fẹ́ wé oyè lọ́wọ́ àgbààgbà oyè nílẹ̀ Ìbàdàn lórí Adéwọ̀lú ọba tó ọmọ akọ́lálọ́lá ọmọ akóyè lóye lókè Ìbàdàn Olúkò ọmọ ọ̀run Ayaba ṣebí ní ọ̀nẹ́nẹ́ wọ́n fẹ́mi ẹ̀yẹ dẹ́ bàbá mi lọ́lá ọmọ arúgbó mẹ́rù tí ìṣẹ́wọ́ ìlú torú ajé gbogbo ẹ̀dọ́gbẹ̀ bẹ́ẹ̀ ṣe kábíyèsí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ẹ̀dọ́gbẹ̀ bẹ́ẹ̀ ṣe kábíyèsí fún ọmọ Olúkò wọ́n tún ṣe kábíyèsí ọba tó àpẹẹrẹ orí tí ó gbé ní láàdáde owó. We can return to our seats, please. Kindly return to your seats. Thank you. Thank you.
go. Thank you. We will meet you there. Thank you very much. We will meet you. Thank you very much. Remain in navigation. We'll meet you later. Thank you.
Mama Sayeso. Honorable Yusuf. Hallelujah. Kábíyèsí bàbá wa. His Imperial Majesty. Imperial Majesty, Daddy Lulu, that are flexible. And you in the faith. Ọlọ́run ẹ̀ ní sí ohun tí ẹni fẹ́ ẹ ṣe fẹ́ kó ẹni ìlú àtẹ̀kù ẹni yẹn fún lórí òye ẹni yẹn kó lórí ìjọba àti lẹ́pẹ̀ẹ́ pẹ̀lú ọlọ́run ẹ̀kú tó lórí ìṣòro ẹni tó yẹ kí wọ́n bá wà àgbẹ̀wò ọdún àgbàjá ìkàlà yìí ìṣòro And the sun which is like the sea, the multitude, eating and drinking and making merry. And Solomon reigned over all the kingdoms of the river up to the land of Israel and to the border of Egypt. They brought presents and served Solomon all the days of his life. Everything belongs to he that about the yoke is it doesn't know you. You know, when you do a Nigeria, you have to know to be a show. You don't think that you go to so much about it. I got a room. You got that. Mother, you can't do for me. You know to know that you got that. It's one of that.
ọ̀rọ̀ wa yóò lè sí àwọn dáadáa tó yóò lè fà. Ẹni tó bá àwọn ní ìdílé ló máa yí gbogbo ìdáná padà. Ẹ ṣe nígbà tí yóò tẹ̀síwájú láti ìlú àwọn olùkọ́ ní àwọn akọ́kọ́ àti ìfọ̀. Láti fún mi ní àtẹ̀lẹ́sì láti mú ní ẹ̀yìn fi àìsàn ṣàtúntò ayé ọkùnrin yàrá bàbá ní màá ní lẹ́fẹ̀ẹ́ kí n mọ̀ bàbá. Every love. Agbára tí o ṣòro lójúkọ olúwa lóhùn lágbára, agbára tí a jẹ́ lójúkọ olúwa lóhùn lágbára, agbára tí o èlé lójúkọ olúwa lóhùn lágbára, olúwa pé wọn orí ọ̀tá lọ́sàn àti lóru olúwa ṣẹlẹ̀, olúwa àdúrà tí wọ́n ń kà sí wọn lọ́rùn lórí ara wọn ni o, lórí ẹbí wọn ni o, lórí ìlú olúwa gbọ́ àdúrà wọn, gbogbo ìwọ kan bàbá orí oyè olùwàwọ̀ àmọ̀ṣẹ́ olùwàwọ̀ àmọ̀ṣẹ́ olùwàwọ̀ àmọ̀ṣẹ́ ní ìgbà tí bàbá wa lórí àlééfà kí Ìbàdàn kó tẹ̀síwájú kí gbogbo àtẹ̀wájú kí Ìbàdàn kó tẹ̀síwájú kí gbogbo ayé tó mọ̀ pé bàbá wa lálọ́jà jẹ́ ọba ní Ìbàdàn tó ní báyìí olúwa jẹ́ kó rí bẹ́ẹ̀ gbogbo ògbó tí ó sì kó orí Ìbàdàn jẹ́ kó ṣojú olúwa lọ́rẹ̀ wọn olúwa dáwọ́ lọ́wọ́ gbogbo àìsàn tó lé wọn nínú ìpàdé olúwa ṣiṣẹ́ lórí ìdádé wọn sọ̀rọ̀ kí alábàbà kó ní kókó olúwa dúró tì wọ́n olúwa dúró tì wọ́n bẹ́ẹ̀ lórí gbogbo àwọn ohun àtúnṣe lọ́wọ́ sí àwọn olùkọ́ ní bàbá olóyè ìgbẹ́ dáwọ́ lọ́wọ́ kí bàbá kan máa gbọ́rọ̀ ayọ̀ ẹ máa ń gbà wí ìbànújẹ́ olúwa ṣílẹ̀ olúwa ṣílẹ̀ gbogbo àwọn ìjòyè tí wọ́n wà pẹ̀lú wọn ẹ̀mí ìṣúná olúwa fífi wọn bẹ́ẹ̀ ni olúwa láṣẹ ìsìn bàbá ní orí ọwọ́ orí olúwa yóò máa bá yín wọn àánú olúwa yóò máa bá yín wọn olúwa yóò máa bá yín wọn èyí olúwa yóò máa bá yín wọn èyí olúwa yóò máa bá yín wọn bẹ́ẹ̀ ni lórí bẹ́ẹ̀ ni lórí lórí omi yìí ẹ ò ní rí ìbànújẹ́ náà ẹ lè lọ́wọ́ Jésù olúwa wa àmín àmín hallelujah kábíyèsí bàbá kábíyèsí. Ẹ jẹ́ ká ṣe kábíyèsí Olúbàdàn Ìbàdàn. Lẹ́yìn kan sí o.
lẹ́ẹ̀kan sí ẹjọ́ ẹjẹ́ kí a farabalẹ̀ ariwo yẹn kò díẹ̀ ẹjọ́ tó lọ́wọ́. Ìjọba Jonathan try, ìjọba Buhari try, ìjọba Tinubu Amẹ́ríkà náà dẹ̀ ń try. Kábíyà ìjọba bá àwọn ẹ̀rọ ara àwọn lọ́wọ́ láti bá a fẹ́ ìdílé ìjà àwọn ìjọba bá pé àìpa kìsẹ́yìn. Òrùlá ní ìjọba ní ìjọba Nàìjíríà àpàdé ní ilẹ̀ ìwọ̀n ti láì. Ìjọba bá tẹ̀wọ̀ àwọn ẹ̀rọ Nàìjíríà ṣe nígbà tí wọ́n bẹ̀rẹ̀ Gaza. Ìjọba sọ fún pé àtúnwò àdé ìjọsọ. Àwọn náà ń pa ìjọba yìí. Ẹ̀ka ló máa ti gbàgbá kó bá nà ká ló tó náà ọmọ bá ṣe ẹ̀ka ló tó náà ẹ̀rí àwọn tó kú bá náà ti dùn. Ìjọba ìjọba
Nàìjíríà bàbá mi kò wá lọ́wọ́ kábẹ́ ẹ jẹ́ ká ṣe kábíyèsí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn o. a fẹ́ bẹ̀rẹ̀ tẹ́ ẹ bá wo ilẹ̀ Ìbàdàn dáadáa ìlú tó létò ni inú ètò tó wà òun ni pé tí ààyè bá ti ṣí sílẹ̀ wọ́n á ní kí àwọn tó kàn sún lọ sí láì fún sí sílẹ̀ lẹ́yìn lágbára Ọlọ́run àwọn bàbá wa kábíyèsí ọba ẹ̀jẹ̀ Oyèwọlé tí wọ́n jẹ́ òṣèré Olúbàdàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ lágbára Ọlọ́run wọ́n gba ìwé láti jẹ́ ọ̀tún Olúbàdàn olùwọ̀nyí àti olùwọ̀nyí bákan náà bàbá wa tí wọ́n jẹ́ aṣípa Olúbàdàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kábíyèsí ọba Abíọ́dún Kọ́ládàísí àwọn ló bọ̀ sí ipò òsì Olúbàdàn bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́ bákan náà bàbá wa tí wọ́n jẹ́ ẹ̀kẹrin Olúbàdàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n sùn sí ipò àṣípa Olúbàdàn bàbá mi tí mo dá ọmọ wọn ní bàbá wa ọba Aminu Dansala Ajibade bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́ bákan náà bàbá wa ọba Múrítàlá Adébáyọ̀ Àkàndé tí wọ́n wà ní ipò ẹ̀ka Olúbàdàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn oṣù sí ipò ẹ̀kẹrin Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn
bẹ́ẹ̀ ni àgbẹ̀ ẹ̀kọ́ bàbá wa tí wọ́n ní àbẹ̀sẹ̀ Olúbàdàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ olóyè Àgbàkọ́lá Babalọ́lá SAN tí wọ́n gbé lọ Nàìjíríà wọ́n náà wọ́n sùn sí ìwọ ẹ̀ka Olúbàdàn sí ilẹ̀ Ìbàdàn pẹ̀lú àṣà láti ẹ̀dùn Ìbàdàn wa kábíyèsí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Afẹ́fẹ́ àwọn bàbá wa ẹjọ́ gbogbo wá bí ìgbòho ẹjọ́ àwọn àtúnṣe ẹ̀yìn tí ẹ̀ má fi wọ́n kọ́ sí ẹ lọ jókòó sá ẹ lọ jókòó ẹ lọ jókòó sá ẹ lọ jókòó ẹ máa rí lálẹ́ yìí. Wọ́n lọ yà náà ẹ lọ jókòó àwọn olóyè náà. Mi ìmọ̀ gẹ́gẹ́ fi ṣe kí ló fi ṣe ó máa lórí TikTok. Lábà ti pè èèyàn tó wà wá náà ń lọ ní. Ó máa lórí TikTok. Bàbá olúwo bàbá olúwo kan jẹ àbàbà ìbàdí ló wà ní. Wọ́n ní Adéọlá Abọ́ ẹgbẹ́ Abọ́ fún asọ́gbẹ̀rẹ̀ òní jẹ́ ẹgbẹ́ wọ́n kàbí. Ẹdúró wájú bí Ádámù ẹdúró lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ lè má di ìgbà ayá ẹ̀kọ́. Bàbá wa tí a kọ́kọ́ pè ẹjọ́ ẹbí wájú bẹ́ẹ̀. Ẹ̀yin kọ́ làwọn Àwọn bàbá wa tí wọ́n jẹ́ ọ̀dọ́ Olúbàdàn sí ilẹ̀ Ìbàdàn. Bàbá wa pa ẹbí Oyèwọlé ẹgbẹ́ ti máa ń dé Olúbàdàn. Lẹ́ẹ̀kan sí kí lè fẹ́ fi rìkọ́dì yìí ṣe yóò mórí TikTok ẹni fídíò máa lé exactly. gbogbo ọtí ọlọ́pàá bàbá wa ẹ̀jọ́ ìwọlé wá ẹ̀kọ́ sí ìhàjú báyìí. Ẹ̀jọ́ ìwọlé wá. Ẹmu tó kọsọ̀ dára ìgbà ìfún tó ṣẹlẹ̀. Àwọn tí a ká owó yẹn bá wọlé ọjọ́ àdúgbò àti wọlé náà kò wọlé ọ. Bàbá lè bá. Wọ́n fi wọlé o. Ẹ̀ka ló ń bá lóko. Distinguished senator Sahaba Liga ni wọ́n fi wọlé o. Bàbá mi ló ń bá ìdílé àkọ́kọ́ lẹ̀.
Ìjọba wa ẹ̀sìn ọ̀rọ̀ ọ̀dọ́.
Ẹ̀tọ́ kan nísìnyí, wọ́n ní bàbá wa. Ẹ̀tọ́ kan sí. Thank you very much. And God bless. Cameraman is here. What is it that you are doing again? Where is here? Ada.
Excellency, one of the former President of the Republic of Nigeria. This is Dolapo Oshibajo, Amawai, Enabo, Akinyo, Alakere, Akinyo, Àti ìgboro ń lọ́nà
jẹ́ nọ́mbà 1 nítorí gbogbo èèyàn. Bàbá ọ̀nà wa lójú. Ilé ìgbésẹ̀ náà ọ̀nà òrìnà yìí. Ní agbára náà, àwọn ọmọ lágbára lọ́nà kò ní ṣe lágbára lọ́dọ̀.
Àwọn bàbá wa ọba Aminu Owó
Thank you.
Come back to Baba now. It's it for Ọba Murtala Adébáyọ̀ Akande àwọn ni ó jẹ ẹ̀ka ní Olúbàdàn ti ilẹ̀ ìdìbò lónìí ẹ̀ka ní Olúbàdàn ti ilẹ̀ ìdìbò ẹ̀ka ní Olúbàdàn ti ilẹ̀ ìbàdàn. Ìyá wọn ti ń pe kábíyèsí o. Ṣé o kọ́ bá wa bẹ́ẹ̀ yẹn ṣá? Ẹ̀ka ní Olúbàdàn ti ilẹ̀ ìbàdàn. Ẹ̀jẹ̀ kò ní bẹ́ẹ̀ náà wá ẹ̀yẹ̀dọ̀ sí ìsàlẹ̀ yóò wà ní ìṣúná ìwé tó fi kù. Bàbá wa ọba Murtala Adébáyọ̀ Akande àwọn ní ìyá wa olórí oníkẹ́kọ̀ọ́ àlè. Eléyìí náà ṣiṣẹ́ fún bàbá ni o. Ṣé èyí náà máa sọ kalẹ̀ lọ? Kábẹ́lá ló kí gbogbo orí ìtò. Ẹ ṣe wọ́n ní kábẹ́lá ṣùgbọ́n dà fún ẹ ṣe o. Gbogbo àwọn olóyè ìyálóde gbogbo wọn ni ọwọ́ àwọn pẹ́sẹ́ǹtì o tó fi owó tẹ o. Wọ́n dà yìí sọ́lájà wọ́n dà fún owó lẹ̀ lórí yìí o. Sọ́jà ní àkàndé gbogbo yìí la dé o. Tẹ́lẹ̀ ní kò sí àpò ilé ẹ̀ka lọ. Ìyá wa olórí ìjọba àkàndé sí ẹ̀fà wọ́n fowó lẹ̀ o. Òtí ọ̀yà bóòlù Ó ti rí ẹ̀ ọjọ́ àpò ẹ̀dá ó lọ sọ wọ́n yẹ̀ ọjà fowó lẹ̀. Ọkọ̀ ìwé o.
ọlọ́rẹ́ kò ní èèyàn mélòó ló fẹ́ yà organic. Kí ló dé?
Hold